إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلق سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا. أقبل فوالون ọ̀pọ̀lọpọ̀ asálátù fún annabuwa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa lọ bá annabuwa Muhammad àtòun àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà àti gbogbo àwa náà tí a wà lórí ìlànà annabuwa Muhammad àdápadà orí asálát. Ọlọ́run ṣe ní èrè ǹjẹ́ ayé talkiyama fẹ́ni kọ̀ọ̀kan wa, akí ara wa, lọ́mọdé wa, lálàgbà wa, lọ́kùnrin wa, lóbìnrin wa, lónílé wa, lálejò wa, ní gbogbo ibikíbi tá ti láǹfààní láti máa wò wá àti ní gbogbo ibikíbi tá ti láǹfààní láti máa gbọ́ wa. Àánú Ọlọ́run yóò fi rọ kiri ká ẹnì kọ̀ọ̀kan wa. Ojúléṣẹ́ Sunna TV tí à ń bẹ yìí ọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run, ojúléṣẹ́ náà ìdàgbàsókè látọ̀dọ̀ tirẹ̀ Ọlọ́run bá dákun mọ́sà ìbáwa mú bá ojúléṣẹ́ náà. Gbogbo àwa tí à ń náwó wa láàárọ̀ lọ́sàn lálẹ́ ní gbogbo ìgbàkúgbà nípa wípé kójúléṣẹ́ ìkí ọba lè máa tẹ̀síwájú, pàápàá jùlọ ọmọ bàbá wa Alhaji wa Saifuddin Àríkọ́ṣe. Ọlọ́run bá dákun mọ́sà ìbáwa kún yín lọ́wọ́, àlékún nínú ọlá, àlékún nínú ìkẹ́, àlékún nínú àrízìkí. Ọlọ́run bá dákun mọ́sà ìbáwa ṣe fún yín. Àwọn bàbá wa Alhaji wa Saifuddin Àríkọ́ṣe tí wọ́n ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run jẹ́ kálkìyámà dá fún wa. Àwọn bàbá wa tí wọ́n bá wọn lògbà nígbà náà láwọn afá wa, aṣíwájú wa pàtàkì ni àwọn sheikh wa Sheikh Shitu Thani àtọ̀rọ̀lọ́dọ̀ Ọlọ́run bá dákun mọ́sẹ̀ bá wa foríjì wọn. Àwọn bàbá wa Al-Khalifa Muhammad Al-Fatih Shitu Thani, Ọlọ́run bá dákun mọ́sẹ̀ bá wa foríjì wọn. Àwọn tọrọ fún àwọn bàbá wa tòní, àwọn Alhaji wa Abdulhamid Shitu Thani Alawo. Ọlọ́run bá dákun mọ́sà ìbáwá dúró tì yín, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan, gígùn lẹ́mìí, àlàáfíà ara. Ọlọ́run bá dákun mọ́sà ìbáwá yọ̀ǹda rẹ̀ fún yín. Bẹ́ẹ̀ bákan náà àwọn Dr. wa Abdulrahim Shitu Thani àtọ̀rọ̀ fún yín, Ọlọ́run bá wa kún yín, Ọlọ́run má fi yín lẹ̀, ìdáàbòbò tó péye, iṣẹ́ tó péye látọ̀dọ̀ Ọlọ́run bá dákun mọ́sà ìmá bá wa fi ṣọ́ yín, ọlọ́run ti Ọlọ́run. Bẹ́ẹ̀ bákan náà àtọ̀rọ̀ fún gbogbo àwa tá ń bẹ ní ojúléṣẹ́ yìí tí à ń tẹ̀ sọ́tún tá ń tẹ̀ sósì. Ọlọ́run bá dákun mọ́sà ìbá wa kún yín lọ́wọ́, Ọlọ́run má fẹ́ ẹnìkọ̀ọ̀kan wá ńlẹ̀, àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan yín Ọlọ́run bá dákun má jẹ́ ó dojúrú. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Èyí tí ọmọ jọ́rọ̀ tí a bára wa sọ ẹni dédé àkókò yìí, òun náà ni ọ̀nà tí Islam gbà, wasail علاج الفقر في الإسلام. ọ̀nà wo ni Islam gbà tí ó fi ṣèwòsàn tá a mọ̀ sí òṣì, tá a mọ̀ sí àìní? Kí ni ọ̀nà tí Islam gbà tó fi ṣe ìwòsàn rẹ̀? Nítorí pé àìní a rí wípé àárẹ̀ ni. Táàrẹ̀ bá sì wà, ó gbọ́dọ̀ ní oògùn tí ó bá mu, a gbọ́dọ̀ ní ń tá gbọ́dọ̀ lò fún léyìí tí ó fi san. Torí pé torí bá ń fọ́ wa, ó léwé tá gbọ́dọ̀ lò sí èyí tá fi lálàáfíà. Bẹ́ẹ̀ bákan náà tínú bá ń rùn wá, ó léwé tá lè lò sí èyí tá fi lálàáfíà. Nǹkankan ní ń ṣe wá lágọ̀ ara wa ni, ó ní ń tá lè lò sí èyí tá fi lálàáfíà tí ìbá ti ṣe èyí tí ọjẹ́ ti ọlọ́jọ́. Bẹ́ẹ̀ náà ni alfakiru yìí, ń tá pè lóṣì yìí, a rí wípé àárẹ̀ lòun náà. Kò sí wá sí nǹkan kankan èyí tí Ìsìláàmù kò dá sí. Ma farratna fil kitabi min shay. Gbogbo nǹkan yányán náà ni Al-Qur'ani sọ nípa rẹ̀.
gbogbo nǹkan yányán náà ni Ọlọ́run Ọba wa ó ti bá wa yanjú ẹ̀. Báwo ni Islam báwo ló ti ṣe yanjú àárẹ̀ tí ń ṣe àìní tí ń ṣe òṣì, báwo ni Islam báwo ló ṣe bá wa yanjú ẹ̀. A rí pé ẹ̀sìn Islam ta wà nínú rẹ̀ yìí, harabal Islamul fakra. Islam yìí ó gbé ogun tí ń jẹ́ òṣì, Islam gbé ogun tí ń jẹ́ àìní, pẹ̀lú wípé ó lo àwọn ọ̀nà lóríṣiríṣi léyìí tá a fi ṣàfẹ́kùn tí ń jẹ́ àìní láwùjọ, léyìí tá a fi ṣàfẹ́kùn tí ń jẹ́ òṣì. Islam lo àwọn ọ̀nà lóríṣiríṣi léyìí tó jẹ́ pé tá a bá tẹ̀lé ẹ̀ tí ń jẹ́ òṣì láwùjọ, a rí wípé yóò pòórá, kò ní sí. Nítorí pé òṣì tá a rí àìní lahu atharun salbiyatun ala al-mujtama', a rí wípé orípa abú ni ló jẹ́ fáwùjọ bí tí bá ń bẹ, bẹ́ẹ̀ náà ni orípa tí ọ̀dá ni lára ẹni tí bá ń bẹ ní gbogbo ọ̀nà ṣẹ̀mí, a rí pé tí ọ̀dá ni. Bí a bá wo Islam tá ń bẹ nínú rẹ̀ yìí, a rí pé ó ti gbé kalẹ̀ fún wa àwọn ọ̀nà tá a lè gbà èyí tá a fi mórí bọ́ kúrò níbi tí ń jẹ́ àìní, ọ̀nà tá a lè gbà tá a fi mórí bọ́ kúrò níbi tí ń jẹ́ òṣì. Haythu da'a al-muslima ila al-amal, nítorí pé Islam yìí ó pe àwa tá a jẹ́ mùsùlùmí, ó pè wá lọ síbi iṣẹ́. Ìdán iṣẹ́, a rí wípé lára ọ̀nà kan ni èyí tí a fi lè borí tí ń jẹ́ ìṣòro àìní, iṣẹ́ jẹ́ kan bẹ́ẹ̀. Wá rí iṣẹ́ yìí, Islam wá gbé kalẹ̀ nígbé kalẹ̀ wípé yóò tún padà máa jẹ́ ìjọsìn léyìí tá a fi máa súnmọ́ Ọlọ́hun. Nítorí pé nígbà tó bá ṣiṣẹ́ tó rówó látara iṣẹ́ tó ṣe nì, tó jẹ fún ara rẹ, tó fáwọn ọmọ rẹ jẹ, tó fáwọn ìyàwó rẹ jẹ, ó rí pé ìjọsìn ni. Nítorí pé oúnjẹ tó ń jẹ fún ara rẹ ìjọsìn ni, èyí tó fáwọn ọmọ rẹ jẹ ìjọsìn ni. Gẹ́gẹ́ bí ṣẹ̀ríà Islam gẹ́gẹ́ bó ti ṣe lálàyé fún wa wípé ń tá fi lè ṣèwòsàn tí ń jẹ́ òṣì, yabda min al-fardi, ó ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹni tí ó bá ti ṣàkíyèsí pé ìkíní fẹ́ máa ṣẹ́fẹ́rẹ́ lọ́dọ̀ òun, Islam gbé látọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa, àwa náà la gbọ́dọ̀ bójútó àlámọ̀rí wa, kágbọ́n tí ń jẹ́ òṣì kágbọ́n dànù kúrò lára ara wa. Bá a bá ti wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara wa, bí ó bá wá tó nígbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá kan àwùjọ bí tá ń gbé, àwùjọ bí tá ń bẹ, ṣùgbọ́n dọ̀ wa náà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Falfardu bidhatihi, ẹ̀rẹ́ nìkan ṣoṣo fún ara rẹ̀ èyí tó sì ń bájà láwùjọ, yajibu alayhi sa'i fi kasbi qutihi. Ọ̀rọ̀ yẹn ní ó gbọ́dọ̀ máa lọ máa bọ̀ lórí àti wá gbogbo ọ̀nà báwo ni ó ti ṣe jẹ, báwo ni ó ti ṣe mu, oní ẹlẹ́gbọ̀dọ̀ sáré ẹ̀, ẹnìkan kọ́ ní ó bá sáré eléyìí hùn. Léyìí tó jẹ́ pé yóò jẹ́ kó lè mójú kúrò níbi àbí àwọn èèyàn pé ẹ dákun ẹ ṣàánú mi, ìmọ̀ tí ìjẹun láàárọ̀ ni, ẹ ṣàánú mi, ìmọ̀ tí ìjẹun lọ́sàn-án ni, ẹ ṣàánú mi, ìmọ̀ tí ìjẹun lálẹ́ ni. Léyìí tó jẹ́ pé gbogbo eléyìí yóò fi kúrò nínú àlámọ̀rí rẹ̀. Bàbá ti wá pọ̀ ṣẹ̀ṣẹ̀ tó sáré láti wá jíjẹ àti mímu lọ, àmọ́ gbogbo bó ti ṣe ń sáré lọ sáré bọ̀ ni, lam yastati' bulugha al-kifaya lahu, èyí tí ń ṣe níṣẹ́ ni kò tó láti gbọ́ bùkátà rẹ̀ àti tàwọn ọmọ rẹ̀ àti tìyàwó rẹ̀. Aw lam yajid amalan yughnihi 'anin nas, àbí kò tiẹ̀ wá ríṣẹ́ kan èyí tó jẹ́ pé yóò sọ ojú rẹ̀ nù kúrò lọ́dọ̀ àwọn èèyàn láti máa béèrè lọ́dọ̀ wọn. Huna ya'ti dawrul mujtama', níbí ni tí àwùjọ tún ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Báwo làwùjọ ṣe fẹ́ wá ṣàánú ẹ̀? Nígbà náà ni tàwùjọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Nítorí kíni? Nítorí pé Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga, a rí pé ó ṣe lọ́rọ̀ yẹn fún wa nínú Islam. Ibadatin maliyya, àwọn ìjọsìn kan tó jẹ́ tówó, wọn náà la mọ̀ sí zaka. Liman kana hadha haluhum, fún gbogbo àwọn ẹni tó jẹ́ pé àìní ń bá wọn jà, àwọn ẹni tí wọ́n lówó lọ́wọ́ yẹn, àwọn ni wọ́n yọ zaka nínú owó wọn tí wọ́n fi ṣàánú rẹ̀. Falganiyu, ẹni tó jẹ́ ọlọ́rọ̀ yìí, ẹni tí Islam tọrọ lọ́dọ̀ rẹ̀, òun ni kó yọ zaka owó ẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú tí ń bẹ́ńbẹ́.
lára àwọn májẹ̀mú yẹn náà ni pé owó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ tó ń tí ìsìláàmù ní kó tó di wípé a fẹ́ yọ zaka nínú ẹ̀, ọdún sì gbọ́dọ̀ yípo lórí ẹ̀, ó sì gbọ́dọ̀ jẹ́ pé olúwa ẹ̀ ló ní lásìkò ìgbà tó fẹ́ fi yọ zaka ni, bẹ́ẹ̀ bákan náà kò sì gbọ́dọ̀ ní gbèsè lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn májẹ̀mú tí ó rọ̀ mọ́ nígbà tá a bá fẹ́ yọ zaka. títí léyìí tọ́jọ́ yìí pé yọ yọ zaka yìí wọ́n pín fún àwọn ẹni tí wọ́n jẹ́ aláìní láti ibẹ̀ lọ ẹni tí ń jẹ́ òṣì láwùjọ yọ máa dínkù. ohun tí ń jẹ́ òṣì láwùjọ yọ máa dínkù. asharat al-adid min an-nusus al-qur'aniyya, bàbá wo àwọn àyà lóríṣiríṣi nínú al-Qur'an ó ṣe ìtọ́ka wa bẹ́ẹ̀ bákan náà nínú ahadith nabi àwọn ọ̀rọ̀ annabi wa Muhammad sallam ó ṣe ìtọ́ka wa lọ síbi ila ahmiyatil amal, pàtàkì iṣẹ́ ṣíṣe, àti wípé ọ̀rọ̀ yẹn ní fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí, ọ̀rọ̀ yẹn ní fún gbogbo ẹni tí ẹ̀mí bá ti ń bẹ lára rẹ̀ ó gbọ́dọ̀ ṣiṣẹ́, nítorí wípé bó bá ṣiṣẹ́ ojoojúmọ́ náà ni ẹnu ń béèrè, bẹ́ẹ̀ náà ni ojoojúmọ́ náà ni inú ń béèrè, bó bá wá ṣiṣẹ́ sójoojúmọ́ náà ló máa wá lọ béèrè lọ́dọ̀ yẹn pé ṣàánú mi. wa annahu la yanbaghi alayhi, kò tọ́ fún ọmọ ènìyàn láti jókòó kalẹ̀ sílé ká má ṣiṣẹ́ kan, mahma kana al-asbab, gbogbo bó ti ṣe lè wò ó rí, ọmọ ènìyàn gbọ́dọ̀ jókòó kalẹ̀ sáàyè kan ká má wá ṣiṣẹ́, ó sì fẹ́ jẹ ó fẹ́ mu ká má wá retí ọ̀dọ̀ àwọn èèyàn, a rí i pé eléyìí ó ti yẹpẹrẹ ara rẹ̀, ntí ọ̀dà ni ntí Islam ọ̀fẹ́ ni. wa min tilka nusus, lára àwọn àyà wọ̀nyí àti lára àwọn hadisi wọ̀nyí qawluhu ta'ala, ọlọ́run bá tí ọlá rẹ̀ gan bá wá sọ̀rọ̀, ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim, ọlọ́run ní fa idha qudiyatis salat fantashiru fil ardi wabtaghu min fadlillah, ọlọ́run ní nígbà tí ẹ bá kírun jímọ̀ bùṣe, nígbà tí ẹ bá kírun bùṣe fantashiru fil ardi, ọlọ́run ní ẹ fún ká sí orílẹ̀, wabtagu min fadlillah, kẹfì máa wá ọlá ọlọ́run, ìkẹ́ ọlọ́run, àrísìkẹ́ ọlọ́run kẹfì máa wá. a rí pé àyà yìí ó ṣe wá lójú kòkòrò lọ síbi pé ká ṣiṣẹ́, a gbọ́dọ̀ jókòó kalẹ̀ ká máa sọ pé à ń wá ẹnìkan tó fẹ́ ṣàánú wa, rárá àwa náà la gbọ́dọ̀ ṣiṣẹ́. fa idha qudiyatis salah fantashiru fil ardi, tẹ́ bá ti parí ìrun ẹ fún ká sórílẹ̀, kẹ́ máa wá rízìkí jẹ àti ìmú tọ́lọ́hun, èyí tọ́lọ́hun ṣe sórílẹ̀ kẹ́ máa wá káàkiri. wọ́n ní tá a bá wo àyà yìí, ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó yọ̀ǹda nínú àyà yìí fún àwa tá a jẹ́ ẹrú rẹ̀ bis-sa'yi, pẹ̀lú wípé ká ṣe ìpòṣẹ̀ṣẹ̀, ìmọ̀ lọ ìmọ̀ bọ̀, fi talabi rizki, níbi pé ká máa wá rízìkí jẹ àti ìmú, àyà yọ̀ǹda rẹ̀ fún wa. ẹ̀rí ìdán a gbọ́dọ̀ jókòó kalẹ̀ sílé tá a sì lágbára láti ṣiṣẹ́, ọwọ́ wa ọ̀ṣẹ́, bẹ́ẹ̀ náà ni kò sí ohun tó ṣẹṣẹ́ wa, àláfíà sì ń bẹ lára wa, èyí tó dáa ni wípé ká lọ ṣiṣẹ́. àkọ́kọ́ ọ̀nà tí Islam gbà èyí tó fi ṣèwòsàn tí ń jẹ́ àìní, òun náà ni wípé kẹ́nìkọ̀ọ̀kan wa náà ká lọ ṣiṣẹ́, nítorí pé látara iṣẹ́ yìí a rí wípé n tí ń jẹ́ jíjẹ àti mímu, a rí pé yóò máa wà nílẹ̀, yóò rọrùn fún wa láti jẹ, yóò rọrùn fún àwọn ìyàwó wa, àwọn ẹbí wa, yóò rọrùn fún wọn, jíjẹ àti mu yóò sì máa rọrùn. bẹ́ẹ̀ bákan náà wa tahsil ribihi min khilal al-bay'i wash-shira' wat-tijara, bẹ́ẹ̀ bákan náà látara kátàkárà, ó rí pé èlé yóò máa bá owó tó mú dání tó fi ń tajà ní, àwọn èlé tí ń bá ní látara bẹ̀, ìjọmọlúwàbí rẹ̀ yóò sì máa da, yóò máa rọrùn, ó sì máa jẹ́ ẹni àpọ́nlé láwùjọ. èyí ń dájú wípé kó wá jókòó kalẹ̀ lọ, látara wípé ọ̀ ń ta ọ̀ ń ra ọ̀ máa rírì, látara èrè tó ń rí nì àti jẹ àti mu yóò máa rọrùn, tiẹ̀ náà ni tàwọn ọmọ rẹ̀ tàwọn ìyàwó rẹ̀ yóò máa rọrùn. eléyìí ń da, yóò jẹ́ kó lálàáfíà, bẹ́ẹ̀ bákan náà yóò jẹ́ kó jẹ́ níyì láwùjọ.
bẹ́ẹ̀ bákan náà lára àyà yìí tí ó tún pè wá lọ síbi iṣẹ́ bákan náà qawluhu ta'ala ọ̀rọ̀ Ọlọ́run tó ní huwa alladhi ja'ala lakumul arda dhalula famshu fi manakibiha wa kulu min rizqihi wa ilayhi an-nushur. Ọlọ́run ní dáadájú èmi Ọlọ́run ja'ala lakumul arda dhalula, Ọlọ́run ní èmi ni mo ṣe ilẹ̀ tí mo tẹ́ ní pẹlẹsẹ fún yín, mo jẹ́ kí àti rìn lórí ẹ̀ kó rọrùn fún yín, ẹ fẹ́ gun ọkọ̀ lórí ẹ̀ mo jẹ́ kó rọrùn fún yín, ẹ fẹ́ kọ́lé sórí ẹ̀ mo jẹ́ kó rọrùn fún yín, gbogbo ń tẹ́ ẹ fẹ́ ṣe lórílẹ̀ èmi Ọlọ́run mo jẹ́ kó rọrùn. Lọ́fà náà ni mo fi tẹ́ ilẹ̀ náà mo tẹ́ ní pẹlẹsẹ. Ó fẹ́ gbin nǹkan ọ̀gbìn síbẹ̀ ni mo jẹ́ kó rọrùn fún ẹ. Ó fẹ́ máa gborí ilẹ̀ ní bọ́ sí orílẹ̀-èdè míì fún títà àti rírà ni Ọlọ́run ni mo jẹ́ kó rọrùn fún ẹ. huwa alladhi ja'ala lakumul arda dhalulan, Ọlọ́run wá ní famshu fi manakibiha, ẹ rìn lọ sórílẹ̀, ẹ lọ káàkiri níbi títà yín àti rírà yín, ẹ lọ káàkiri. wa kulu min rizqihi, ẹ jẹ níbi ọlá Ọlọ́run, níbi àrísìkí Ọlọ́run, níbi ìkẹ́ Ọlọ́run èyí tó dákalẹ̀ sórílẹ̀ léyìí tó jẹ́ pé àwọn ọmọ anábì ádámà náà lọ́lọ́run ṣe fún àwọn ìkẹ́ wọ̀nyí. wa ilayhi nushur, kẹ́ẹ̀dẹ̀mọ̀ ìpé ọ̀dọ̀ èmi Ọlọ́run, ọ̀dọ̀ mi náà lẹ́ padà kójọ sí fún ìṣirò nígbàtí ó bá di ọjọ́ alkiyama. léyìí tí ń túmọ̀ sí pé níbi lílọ wa bíbọ̀ wa níbi à ń wá àrísìkí ká wá gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe ní àwa, ká wá gẹ́gẹ́ bí anábì wa Muhammad ti ṣe ní àwa, ká má wá níwà ti haram, torí tá a bá wá níwà ti haram á padà ṣèṣirò rẹ̀ lọ́jọ́ ìdájọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. bí a bá wo násù yìí, yanbaghi ala al-muslim an yas'a fi talabi rizq, ẹ̀tọ́ ni fún ọmọ ènìyàn láti pọ̀ ṣẹ̀ṣẹ̀ níbi ìmá wá rízìkì jíjẹ àti mímu, ẹ̀tọ́ ni látara iṣẹ́ rẹ̀ tí bá ń ṣe. wa adami rukuni liraha, èèyàn gbọ́dọ̀ jókòó kó wá jókòó sáàyè kan kó máa wá retí tó fẹ́ jẹ, rárá, ẹ̀dá gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. wa qad mahada Allahu subhanahu wa ta'ala al-arda linnas, nítorí pé Ọlọ́run bàbá tí ọlá rẹ̀ ga lára oore tó ṣe fún wa náà ni pé ó tẹ́ ilẹ̀ fún wa ní pẹlẹsẹ. Ọlọ́run tẹ́ ilẹ̀ fún wa, ẹ̀rí, nítorí gbogbo ń tá bá fẹ́ ṣe lórílẹ̀ náà kó bá lè mọ́ rọrùn fún wa láti ṣe. lidha yajibu alayhim, lọ́fà ọ̀rọ̀ yẹn ní fún gbogbo àwọn ènìyàn láti lo ìkẹ́ Ọlọ́run yìí èyí tó ṣe fún wa yìí, láti lò ó láti lè fi dẹ́kun gbogbo ohun tí ń jẹ́ òṣì níbi àlámọ̀rí wa. ó ń sọ yí pé kò sówó lọ́dọ̀ rẹ̀, o sì níṣẹ́ kan lọ́wọ́, o níṣẹ́ kan tó ń ṣe, kó ya mọ̀ pé wọ́n náà ló ń pe òṣì mára, ìwọ náà lọ ń fẹ́ kí n tí ń já ìní nìkan máa bá ọ gbé o. bẹ́ẹ̀ bákan náà lára ọ̀rọ̀ Ọlọ́run, ya ayyuhal insan, Ọlọ́run ni ya ayyuhal insan innaka kadihun ila rabbika kadhan famulakihi, dáadájú ìrẹ́ ọmọ ènìyàn, àdá onídàá pé kó o ṣiṣẹ́ ni, àdá onídàá pé kó o kà jókòó láàyè kan náà, rárá, àdá onídàá pé kó o ṣiṣẹ́ ni. èyí tó bá wá ṣe níṣẹ́, dáadáa lórí ṣe ni, àìdá lórí ṣe ni, kó ya máa mọ̀ yí pé ó padà pàdé Ọlọ́run nígbàtí ó bá di ọjọ́ alìkìyàmà, léyìí tọ́lọ́run yóò padà wá san ọ́ lẹ́san lórí ìgbòkègbodò rẹ èyí tó ṣe láyé, Ọlọ́run yóò padà san ọ́ lẹ́san lórí ẹ̀. fal-insan, bàbá wọ ọmọ èdè ènìyàn, fi asli nash'atihi, nípìlẹ̀ bá ti ṣe dáyàn, a rí pé a dá ọmọ èdè ènìyàn ala talabi rizki, nípa wípé ó gbọ́dọ̀ wá rízìkì jẹ àti mu ni pẹ̀lú wàhálà àti ìdààmú, nítorí pé a dá ọmọ èdè ènìyàn nínú wàhálà àti ìdààmú, àti jẹ wàhálà ni, àti mu wàhálà ni, àti gbọ́ bùkátà wàhálà ni. bí wọ́n bá wò yí pé wàhálà yìí ti fẹ́ wá pọ̀jù, ọkàn jòkó kalẹ̀ ni, kó ya máa mọ̀ pé wàhálà tó tún fẹ́ padà rí ń bẹ̀ yọ padà wá lágbára jù èyí tó bá pàdé níbi pé kó ṣiṣẹ́. bẹ́ẹ̀ bákan náà àbùkù èyí tó fẹ́ kàn ọ́ nípa wípé kó ọmọ ṣiṣẹ́ kó ọmọ tọrọ, ó rí wípé yọ pọ̀ ju èyí tí ó kàn ọ́ níbi wàhálà tó rí nípa pé ó fẹ́ ṣiṣẹ́ fúnra rẹ̀ lọ, àbí nípa wípé ó fẹ́ dá dúró fúnra rẹ̀ lọ. bittiba'i kullil wasa'il, pẹ̀lú wípé a gbọ́dọ̀ gba gbogbo àwọn ọ̀nà tí Islam tó là kalẹ̀ fún wa láti lè fi wá jíjẹ àti mímu. lára àwọn àyà èyí tí a ti kà kalẹ̀ fún wa yìí, bẹ́ẹ̀ bákan náà lára àwọn hadith èyí tí ó sọ wípé mùsùlùmí gbọ́dọ̀ ṣe kíni, mùsùlùmí gbọ́dọ̀ ṣiṣẹ́ ni, mùsùlùmí ò gbọ́dọ̀ jọ́lẹ̀. al-mu'minu al-qawi khayrun min al-mu'mini ad-da'if,
Ànábì ní mùmínì tó jẹ́ alágbára olóore ọlọ́lá lọ́dọ̀ Ọlọ́run ju mùmínì tó jọ̀lẹ lọ. Ìdán a rí pé Islam wa náà gan fúnra rẹ̀ kò fẹ́ tí ń jọ̀lẹ, kò fẹ́ tí ń jẹ́ pé kákà jòkó sáàyè kan ká má ṣiṣẹ́. Islam ò fẹ́ o. Bàbá wa rí wàhálà kan àti ìrora kan látara iṣẹ́ tó ń ṣe yìí, kó yá máa mọ̀ pé wàhálà àti ìrora tó ń rí òun rí nítorí kíni, nítorí kó bá lè wá ìfọ̀kànbalẹ̀ fún rárá rẹ̀ àti fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ìyàwó rẹ̀ ni o. Látara yìí pé wàá pèsè tí wọ́n fẹ́ jẹ àtèyí tí wọ́n náà fẹ́ jẹ lọ́nà rọrùn tí ó bá haramu dé, òun ló fi ń pèsè rẹ̀ kalẹ̀. Bàbá wa rí wàhálà kan níbẹ̀, kó yá máa mọ̀ pé wàhálà tó ń rí nítorí kí ó bá lè ní ìfọ̀kànbalẹ̀ ìwọ àti àwọn fámìlì rẹ̀ ni o. Lára àyà bákan náà èyí tí ó pè wá lọ síbi pa gbọ́dọ̀ ṣiṣẹ́ ni qawluhu ta'ala, ọ̀rọ̀ Ọlọ́run tó ní rabbukumul ladhi yusjil fulka fil bahri litabtagu min fadlihi innahu kana bikum rahima. Dáadájú ọba yín, ọba yìí tí ó dá sánmà àti ilẹ̀, èyí tó dáhùn tí a rí, òun náà lọ́ba tó jẹ́ pé ó ṣe kí ọkọ̀ ojú omi ó ṣe é ní ìrọ̀rùn fún wípé kó máa lọ kó máa bọ̀ lórí omi. A rí i pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ni, pẹ̀lú agbára Ọlọ́run ni. Tí ó bá síbẹ̀, a rí i pé kò rọrùn. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti agbára rẹ̀, ó ní kí àwọn bàtó ní kí wọ́n máa rìn lọ lórí omi. Wá rí àwọn bàtó wọ̀nyí, ẹ rí i pé wọ́n máa gbé ẹrù àti àwọn ọjà láti ìlú kan bọ́ sí ìlú òdì kejì ni. Gbogbo eléyìí náà ẹ rí i pé iṣẹ́ ni. Ẹ rí i pé iṣẹ́ ni. Ọlọ́run ní litabtagu min fadli, nítorí kẹ́ bá lè máa wá níbi ọlá Ọlọ́run ni o. Mi máa lọ bàtó lórí omi kúrò lórílẹ̀-èdè kan bọ́ sí orílẹ̀-èdè míì, litabtagu min fadlihi, ẹ fi ń wá níbi ọlá Ọlọ́run ni. Ẹ̀rí. Innahu kana bikum rahima, dáadájú Ọlọ́run ọba ìtọ́jẹ́ ìpí ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ni fún àwọn ọmọ ènìyàn. Ọlọ́run lọ́ba tó fi kẹwàjú, Ọlọ́run lọ́ba tó fi láàánú wájú bàbá tó bí wa àti ìyá tí ó bí wa lọ. Faqad ja'ala Allahu, bí a bá wọ Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga, a rí pé Ọlọ́run ṣe odò òkun láyì, Ọlọ́run ṣe ẹ̀rọ látara wípé àwọn bàtó wọ̀nyí wọ́n máa gba orí ẹ̀ láti àyè ibì kan bọ́ sí àyè ibòmí, àti pé kí ó bá lè jẹ́ àti jẹ́ àti mú ọmọ ènìyàn kó bá lè rọrùn, nítorí pé àwọn ọjà tí bàtó bá kó láti ìlú kan, ó súnmọ́ kó jẹ́ pé ìlú tí wọ́n ń kó lọ yẹn wọn ò nírú ọjà yẹn níbẹ̀. Bí a bá ti wá kó débẹ̀, yóò máa wá di ọlá, yóò máa da rízìkì fún àwọn èèyàn tí wọ́n ń gbé bẹ̀. Bí wọn náà bá ti wà lára àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́, ìwọ náà ó máa wá rà nínú àwọn arízìkì ní, yóò máa wá di owó, yóò máa di ọlá fún ìwọ náà. Àmọ́ tó bá jókòó sáàyè kan náà, ó rí i pé gbogbo àwọn àǹfààní wọ̀nyí, ó rí i pé ìwọ ò ní láǹfààní láti rí mbẹ̀ o. Hatta inna sufna, lẹ́yìn tó jẹ́ pé ọkọ̀ ojú omi tá a rí, Ọlọ́run ṣe ẹ̀rọ fún wa nítorí kíni, nítorí ká bá lè dé pàpín tá ń fẹ́ náà ni. Kíni tọ́mọ ẹ̀dá ènìyàn ń fẹ́ láyé, òun náà ni wípé kí àti jẹ àti mu rẹ̀ kó má nira. Ọlọ́run ṣe àwọn bàtó wọ̀nyí nítorí kó bá lè ṣẹ́rọ̀ fún wa, nítorí àti jẹ àti mu wa kó má bàa máa nira. Bóyá nǹkankan là ń wá ni tí ò sí nílùú wa ni, látara àwọn bàtó wọ̀nyí a rí wípé wọ́n máa kó wá sí orílẹ̀-èdè wa táwa náà a máa láǹfààní láti máa rírà nínú àwọn nǹkan wọ̀nyí. Gbogbo ẹ̀ a rí pé Ọlọ́run fi ṣàánú wa ni, àti wípé láti lè fi yọ ohun tí ń jẹ́ òṣì kúrò nínú àlámọ̀rí wa, náà ni Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀. Ìrẹ́mọ̀yá mi nínú Islam, inna an-nadhira fi sunnati an-nabawiyya, ẹni tí ó bá wòye sí hadisi annabi wa Muhammad sallallahu alayhi wa sallam, a rí níbẹ̀ oríṣiríṣi nínú àwọn ọ̀rọ̀ annabi wa Muhammad sallallahu alayhi wa sallam allati da'at ila al-amal, èyí tó jẹ́ pé ó pè wá lọ síbi pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ ni, a gbọ́dọ̀ sùn kalẹ̀. Ó wà nínú hadisi annabi tó pọ̀ dáadáa, èyí tó pè wá lọ síbi pé èyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ ni, èyàn gbọ́dọ̀ sùn kalẹ̀. Wa nabdhi rahati, àti pé ká ju gbogbo ohun tí ń jẹ́ pé mo fẹ́ nísinmi, mo fẹ́ nísinmi, mo fẹ́ sinmi, mo fẹ́ sinmi, a gbọ́dọ̀ gbọ́n dànù kúrò nínú àlámọ̀rí wa. Kó tó di wípé o fẹ́ sinmi, o gbọ́dọ̀ ti rí wípé o ti fi ọwọ́ rẹ fi ṣe àwọn iṣẹ́ kan kalẹ̀ léyìí tó jẹ́ wípé ìyà ò ní padà jẹ ọ́ mọ́,
àmọ́ ò ṣe eléyìí kalẹ̀ ó lọ fẹ́ sinmi ó rí i pé gbogbo ìgbà tí o bá pọ̀ fẹ́ sinmi nì gbogbo ìgbà náà ni ẹ̀mí rẹ yóò sì máa béèrè lọ́dọ̀ rẹ pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ nítorí pé ò tí ì ṣe iṣẹ́ kankalẹ̀ tí ó tọ́ sí ẹ láti fi sinmi. irun dúdú tó wà lórí wa gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ni nígbà tá a bá ti fi ṣiṣẹ́ tá a bá ti fi padà dé nǹkan mọ́lẹ̀ eléyìí ni ó jẹ́ kí ó láǹfààní fún wa léyìí tó jẹ́ pé yóò ràn wá lọ́wọ́ nígbà tí ogbó bá dé tá a lágbára láti lè fi ṣiṣẹ́. lẹ́fà gbogbo ọ̀dọ́ tó fira rẹ̀ kalẹ̀ tí ò ṣiṣẹ́ lásìkò ìwé nígbà tágbára ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó fira rẹ̀ kalẹ̀ tí ò ṣiṣẹ́ irú ọ̀dọ́ bẹ́ẹ̀ yọ padà wá kábàámọ̀ àsìkò rẹ̀ tó kà lò dànù lásán nígbà tí ogbó bá dé yọ padà kábàámọ̀ nítorí pé kò fi ọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ kan kalẹ̀ léyìí tí ó padà mọ̀ ràn án lọ́wọ́ nígbà tí ó bá dàgbà. ìdán a gbọ́dọ̀ gbé jìnnà ní tí ń jẹ́ pé mo fẹ́ sinmi nì kájú sọnù. wa talabu riziki wa sa'i lahu ká máa wá wọ́n tí ń jẹ́ rízìkì ká sì sáré lórí pé a fẹ́ wá jíjẹ àti mímu. lára àwọn hadisi wọ̀nyí èyí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó fi bá wa sọ̀rọ̀ látọ̀dọ̀ al-Miqdam bun Ma'd Yakrib عن النبي صلى الله عليه وسلم قال أني لا تدو النبي محمد صلى الله عليه وسلم نيوتي با حديث ناوى أني ما أكل أحد طعاما قط خيرا قسيني كانتو جونجي كانتو في داجو ياتوسيون تيه يباجي pẹ̀lú ọwọ́ rẹ̀ lọ kí Ọlọ́run bá dákun ṣe wá lẹ́ni tó jẹ́ pé yóò tó fún ara rẹ̀ má ṣe wá lẹ́ni tó jẹ́ pé yóò gbégbá bárànà kí ó tó jẹ kí a máa bá wa ká lọ ní orí ètò wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلق سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا أقني فوالون أقلق صلاة فوال النبي محمد إكالون وتيالون كما لبا النبي محمد يا ميوانين إسلام تلم فنلتما وآن ولون والبركة التي ودولون ya ma bá ẹnì kọ̀ọ̀kan wa gbé alámàrí ẹnì kọ̀ọ̀kan wa kò ní dojúrú gbogbo ń tọ́lọ̀ ti ṣe fẹ́nì kọ̀ọ̀kan wa tá à ń rí tá à ń dunnú Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o gbogbo ìtókùn náà tá à ń ràn kàn síwájú Ọlọ́run kò sẹ́ni tó lè ṣe àyàfi Ọlọ́run bá dákun mọ́sẹ̀ ìbí àbùkátà ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run dùn ẹnì kọ̀ọ̀kan wa nú gbogbo tí ń jẹ́ ìdùnnú lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ó di ìbànújẹ́ la hawla wala quwwata illa billahil aliyyil azim. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá ń bọ̀ fúnra wa òun náà ni ọ̀nà tí Islam gbà léyìí tí ó fi ṣèwòsàn tí ń jẹ́ àìní ọ̀nà tí Islam gbà léyìí tí ó fi ṣèwòsàn tí ń jẹ́ òṣì ẹ̀nà ni tí a ń bá ń bọ̀ fúnra wa. a ti sọ nípa àwọn àyà nínú Al-Qur'an èyí tó pè wá lọ síbi wípé a gbọ́dọ̀ ṣiṣẹ́ ni nítorí pé Ọlọ́run dá ilẹ̀ fún wa Ọlọ́run dá ilẹ̀ fún wa àti gbogbo ohun tí ń bẹ́ńbẹ̀ nítorí fáǹfààní wa ni Ọlọ́run pè wá lọ síbi wípé ká máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ lórílẹ̀ ká máa lọ ká máa bọ̀ níbi títà àti rírà látara kábà lè fi ṣe kíni látara kábà lè fi gbọ́n tí ń jẹ́ òṣì àti àìní látara kábà lè fi gbọ́n dànù ni. Islam ní ká má jòkó kalẹ̀ torí tá a bá jòkó kalẹ̀ tá a sì fẹ́ jẹ tá a fẹ́ mu ó jẹ́ ká máa wá lọ bá àwọn èèyàn pé ẹ fún mi ẹ ṣàánú mi eléyìí a rí i pé ntí ọ̀dà ni. bẹ́ẹ̀ bákan náà lára àwọn hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam léyìí tí ó ṣe wá lójú kòkòrò tí ó sì pè wá lọ síbi pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ ni lára rẹ̀ náà ni hadisi tí
Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ fún wa yí pé ma akala ahadun ta'aman qattun khayran min an ya'kula min amali yadihi. Kò sí oúnjẹ kan tẹ́yìn jẹ tó dáa jù tó ju oúnjẹ tó jẹ́ pé olúwa rẹ̀ náà ló ṣe nǹkan ní pẹ̀lú ọwọ́ ara rẹ̀. In tó ṣe pẹ̀lú ọwọ́ ara rẹ̀ iná ló ń jẹ, eléyìí náà ló ń jẹ tó fi dáa jù. Ẹni tó jẹ́ pé náà ló ṣiṣẹ́ fún ara rẹ̀, ẹ rí i pé nígbà tẹ́bi bá ń pa àsìkò tó bá fẹ́ náà ni ó jẹ. Ẹni tó bá sì wù òun náà ni ó jẹ. Àmẹ́ni tó jẹ́ pé ń retí ẹnìkan náà, ẹ rí pásìkò tí bá ń fẹ́ sí ni kò ní rí lásìkò ni. Àsìkò tẹ́ni tó bá fẹ́ fún yàn, àsìkò tó bá wò òun, àsìkò náà ni ó tó dá yàn lóhùn. Àsìkò tẹ́bi sì ń pa ọ́, ń lè bí ń pa ọ́. Bí ó bá dá ọ lóhùn lásìkò ni, ebi ni yó kàn pa ọ́ lásán ni. Iná àlọ́fà ni Islam fi pè wá lọ síbi pé kí àwa náà ká ṣiṣẹ́ nítorí ká bá lè dá dúró fúnra wa. Oúnjẹ tó fi dáa jù náà ló ń jẹ tó jẹ́ pé olúwa rẹ̀ náà ló ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀. Wa inna nabiyallahi Dawud alayhi salam, àti pé dájọ́ annabi Ọlọ́run tí ń ṣe annabi Dawud, kí ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa lọ bá, kana ya'kulu min amali yadihi. Wọ́n ní inú iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ti ń jẹ. Ìdán káwa náà kákọ́ ṣe annabi Dawud, káwa náà máa jẹ látara iṣẹ́ tá a bá ṣe pẹ̀lú ọwọ́ wa. Wọ́n ní tá bá wo hadisi yìí, a rí pé ó tọ́ka wa lọ síbi pàtàkì iṣẹ́ àti orípa tí iṣẹ́ máa kó fi ìlàjì mushkilati al-faqr, níbi àti ṣe ìwòsàn fún tí ń jẹ́ òṣì. Ìdán a rí pé iṣẹ́ ó kó orípa tó pọ̀ níbi ṣe ìwòsàn fún tí ń jẹ́ òṣì. Tó bá ti ń ṣiṣẹ́ kò sí tí ń jẹ́ òṣì. Wa annahu ma akala al-muslimu ta'aman qattun khayran lahu mimma kasabatuhu yaduhu. Kò sí oúnjẹ kan èyí tó dáa tí mùsùlùmí ó jẹ tó ju tí mùsùlùmí bá ṣe fún ọwọ́ ara rẹ̀ lọ. Wa anna al-anbiya, àti pé àwọn annabi Ọlọ́run, alladhina hum, àwọn ẹni tó jẹ́ pé àwọn náà ni wọ́n fi dáa ju gbogbo ẹ̀dá lọ lórílẹ̀. A rí wípé wọn ò jókòó kalẹ̀ lásán kí wọ́n sọ wípé Ọlọ́run ló fi ṣẹ́ràn wa àti jẹ wa àti mu wa náà, Ọlọ́run ó ṣe fún wa ká jókòó láàyè kan. Pẹ̀lú bí wọ́n ti ṣe jẹ́ ànábì Ọlọ́run, pẹ̀lú bí wọ́n ti ṣe jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, wọn ò jókòó láàyè kan kí wọ́n pé àti jẹ àti mu tàwọn ó ti wà lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ó ṣe. Rárá. Bal amilu, wọ́n ṣe iṣẹ́, wa akalu mimma janatu aydihim, wọ́n sì ń jẹ níbi tó jẹ́ pé ọwọ́ wọn ni wọ́n fi ṣiṣẹ́ látara ohun tí wọ́n jẹ nìyẹn. An Abi Hurairah radiyallahu anhu, látọ̀dọ̀ Abi Hurairah kí ìyà Ọlọ́run kó máa lọ bá, ani nabiyyi sallallahu alayhi wa sallam, látọ̀dọ̀ annabi wa Muhammad kí ìkẹ́ àti Ọlọ́run kó máa lọ bá annabi. Ẹni pé Abi Hurairah gba hadisi wa látọ̀dọ̀ annabi. Ó ní qal, annabi ni ma ba'atha Allahu nabiyyan illa ra'al ghanam. Ọlọ́run ò gbé annabi kan dìde àyàfi kó ṣe kíni, àyàfi kó dáran jẹ. Ma ba'atha Allahu nabiyyan illa ra'al ghanam. Ọlọ́run ò gbé annabi kan dìde àyàfi kí annabi yẹn kó ti dáran jẹ rí. Faqala ashabuhu, àwọn ìjọ annabi wá ń bi annabi lérè yìí pé wa anta, àti ìrẹ́nà ìrẹ́ annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Faqala na'am, annabi ní bẹ́ẹ̀ ni, àti èmi náà kuntu ar'aha ala qararit li ahli Makkah. Annabi ní orí ẹran yìí èmi gan fún ara mi mo dá ẹran jẹ lórí owó tí ó tó nǹkan. Mo ń gba owó tí ó tó nǹkan lórí pé mo ń dá ẹran jẹ, léyìí tí ń túmọ̀ sí pé àwọn annabi Ọlọ́run gan fúnra wọn mo jókòó kalẹ̀, wọ́n dá ẹran jẹ, wọ́n ṣiṣẹ́ láti lè fi lé tí ń jẹ́ òṣì, láti lè fi lé jìnà. Kí wá ní èmi àti rẹ tó wá jókòó kalẹ̀ tó ṣiṣẹ́ tó sì ń fẹ́ dé èèyàn, ó sì fẹ́ jẹ ní ìjẹ rọrùn, ó wá fi iṣẹ́ kalẹ̀ tó ṣe. Wa hadha al-hadith, bàbá wo hadisi yìí, yushiru ila anna al-anbiya, ó ń ṣe ìtọ́ka fún wa pé àwọn annabi Ọlọ́run o qad amilu, wọ́n ṣe iṣẹ́, wọ́n sì sáré nípa
báwo làwọn ṣe fẹ́ jẹ, báwo làwọn ṣe fẹ́ mu, wọ́n sáré níbi ìwà rìzìkì. Wọ́n sọ wípé ànábì Ọlọ́run làwọn kí wọ́n jókòó kalẹ̀, léyìí tó sì jẹ́ pé Ọlọ́run gan fúnra rẹ̀ ó ti ṣe àtijẹ àti mú wọn, ó ti ṣe ní ìfọ̀kànbalẹ̀. Tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ṣiṣẹ́ nítorí àti lè fi kọ́ àwa tá a jẹ́ àlèhùmọ̀ àwọn ìjọ wọn nípa wípé à ṣiṣẹ́ ni o, a gbọ́dọ̀ fi iṣẹ́ kalẹ̀. bẹ́ẹ̀ bákan náà láti ọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu qal, ó sọ báyìí pé qala an-nabiyyu sallallahu alayhi wa sallam, anabi wa Muhammad tí kí àti Ọlọ́run tí ń bẹ fún sọ yìí pé ma yazalu ar-rajulu yas'al an-nasa hatta ya'tiya yawma al-qiyamati laysa fi wajhihi muz'atu lahmin sallallahu alayhi wa sallam. ẹ̀rí hadisi yìí anabi ń bá wa sọ̀rọ̀ níbẹ̀. Kí ni tánàbí ń sọ? Anabi ní ẹ̀yin ò ní yẹ̀ kò ní gbò lẹ́ni tí ó máa bi àwọn ènìyàn ní ń tó fẹ́ jẹ, ní ń tó fẹ́ mu, lópin ìgbà tó bá jẹ́ pé àti gbọ́ bùkátà rẹ̀ ó fẹ́ bìyàn náà ni, àti jẹ àti mu ó fẹ́ máa bìyàn náà ni. Wọ́n ní irú ẹni tó bá ti wà nírú ipò bẹ́ẹ̀ kó tó ṣe nǹkan kan àyàfi kó bìyàn, kó tó jẹ kó tó mu àyàfi kó lọ tọrọ náà. Wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ìyà padà wá nígbà tí ó bá di ọjọ́ alkiyama, kò wá ní sí ẹran kankan lójú ẹ̀, nítorí pé ẹni tó bá ní ìtìjú lẹ́yìn máa ń ní láti lè béèrè nǹkan lọ́dọ̀ èèyàn ní ó fi nìyàn lára. Àmẹ́ni tí ò sí ìtìjú lára rẹ̀ mọ́, kò sí ìtìjú nínú àlámọ̀rí rẹ̀ mọ́, ẹ rí i pé náà ni ó máa sábà béèrè nǹkan lọ́dọ̀ àwọn èèyàn. Wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ kò wá ní sí ẹran kankan lójú ẹ̀, kò ní sí ìtìjú kankan lára rẹ̀ mọ́. Ẹ̀rí wọ́n ní wa hadha al-hadith, tabawo hadisi yìí a rí wípé iná ni hadisi kan èyí tó gbangban léyìí tó tọ́ka wa lọ síbi wípé ká dẹ́kun à béèrè lọ́dọ̀ èèyàn, káwa náà ká ṣiṣẹ́, káwa náà ká bá lè dúró nídúró ọmọlúàbí fúnra wa. Eléyìí náà ni ń tó dáa jù. wa ijadil hululi laha, léyìí tó jẹ́ pé Islam tá wà nínú rẹ̀ yìí ó ti gbé àwọn tí a fi máa yanjú tí ń jẹ́ ìní, Islam ti gbé kalẹ̀. Mushkilatul fakir, Islam ti gbé ń tá fi máa yanjú rẹ̀, ó ti gbé kalẹ̀. Haythu innal Islam lam yarda lil fuqara, léyìí tó jẹ́ pé Islam tá wà yìí a rí pé kò yọ́nú sí fún gbogbo àwọn tí wọn ò ní lọ́wọ́ ar-rukunu ila ma ya'tihim minan nas, pé kí a máa gbára lé táwọn èèyàn fún wọn. Ka sadaqat, gẹ́gẹ́ bí sàrà, Islamu sọ fún wọn aláìní pé kí wọ́n gbára lé. Aw hibat, àbí ń tọ́jẹ́ bùn tí wọ́n ń bùn wọ́n, Islamu ò ní kí wọ́n gbára lé, Islamu pè wọ́n lọ síbi iṣẹ́. Bal ja'ala afdal ma ya'kuluhu al-muslim, ṣùgbọ́n Islamu ṣe ń tọ́jẹ́ pé náà ló fi lọ́lá jù ní tí ó dáa náà ní ń tọ́jẹ́ pé ń tọ́mọ ìyẹn bá ń jẹ, tọ́jẹ́ pé látara iṣẹ́ owó rẹ̀ èyí náà ló fi dáa jù. Wa wasafa man yas'ali an-nasa, Islamu wá ṣèròyìn ẹni tí ń bi àwọn ènìyàn kó tó jẹ kó tó mu. Islamu gbé ó fún wa níròyìn rẹ̀, irú èèyàn wo ni. Wa yatlubu minhumul mala wal qut, tí ń tọrọ owó lọ́dọ̀ àwọn àti jíjẹ àti mu. Bi annahu, ipe irú ẹni bẹ́ẹ̀ tó bá di ọjọ́ alkiyama, yati yawm alkiyama, yóò wà lẹ́ni tó jẹ́ pé kò ní sí ẹran kankan lójú ẹ̀, léyìí tí ń túmọ̀ sí pé gbogbo tí ń jẹ́ ìtìjú yányán ó ti kó lára rẹ̀. Min kathrati istintafi an-nasi wa su'alihim, sábà ọ̀pọ̀lọpọ̀ pé ẹ fún mi, ẹ fún mi, ẹ fún mi, yóò máa béèrè lọ́dọ̀ àwọn èèyàn. Idhan al-Islam dinul amal. Ẹ̀sìn Islam tá wà nínú rẹ̀ á rí pé ẹ̀sìn iṣẹ́ ni, kìí ṣe ẹ̀sìn ọ̀lẹ. Islam kìí ṣe ẹ̀sìn ọ̀lẹ. Tó bá jẹ́ pé ẹ̀sìn ọ̀lẹ ni, ẹ rí pé àwọn ànábì Ọlọ́run wọ́n jókòó kalẹ̀ ni, pẹ̀lú bó ti ṣe jẹ́ pé gbogbo ohun tán fẹ́ jẹ tí wọ́n fẹ́ mu ni àti yọ̀ǹda rẹ̀ fún wọn, tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ṣiṣẹ́. Idhan Islam ẹ̀sìn iṣẹ́ ni, a gbọ́dọ̀ ṣiṣẹ́ ni. Lára ọ̀nà tí Islam gbà bákan náà èyí tí ó fi ṣe òwòsàn tí ń jẹ́ òṣì láwùjọ, az-zakat. Òun náà ni káwọn ẹni tí wọ́n lówó kí wọ́n yọ zakat tó wà nínú owó wọn. Òun náà ni ìpín kan èyí tá a ṣe ládàáyanrí níbi owó kan, èyí tá a ṣe ládàáyanrí ní owó yìí tí ó bá ti pé òdiwọ̀n tá a gbọ́dọ̀ yọ zakat nínú ẹ̀, a gbọ́dọ̀ yọ. A wá fi fún àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí. Lára àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí owó zakat wọ̀nyí,
àwọn náà làwọn aláìní, àwọn tó jẹ́ pé wọn ní tí wọ́n fẹ́ jẹ, wọn ò sì lágbára ẹni láti lè fi ṣiṣẹ́ ni, àwọn la fẹ́ fi fún. alladhina jaa dhikruhum fil Qur'an al-Karim, àwọn tó jẹ́ pé Ọlọ́run ṣe rántí wọn fún wa nínú al-Qur'an, àwọn la máa fi fún àwọn aláìní. jaati zakat, bàbá wo zakai, a rí pé òun náà ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nígbà tó kúrò níbi ọ̀nà iṣẹ́ pé ká ṣiṣẹ́ fúnra wa. zakalo ọ̀nà ẹlẹ́ẹ̀kejì léyìí tá a fi lè dẹ́kun tí ń jẹ́ òṣì láwùjọ fi halli mushkilati al-faqr ba'da al-amal lẹ́yìn iṣẹ́, haythu alzama al-Qur'an al-Karim muslimina bi ikhraj zakat amwalihim lil-fuqara, léyìí tó jẹ́ pé a rí pé al-Qur'an ó pọn dandan fún gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n lówó lọ́wọ́ láti yọ zaka owó wọn láti lè fi ṣàánú àwọn tí wọ́n ní, léyìí tó jẹ́ pé eléyìí yóò máa jẹ́ àfọ̀mọ́ fún owó wọn àti fún ọkàn wọn. bẹ́ẹ̀ bákan náà yóò máa jẹ́ àforíjì fún àwọn ibi tí wọ́n bá kù sí níbi àṣìṣe wọn. qala Allahu ta'ala, Ọlọ́run sọ fún wa nínú al-Qur'ani wípé khudh min amwalihim sadaqatan, ìrẹ́ ànábì gbà nínú owó wọn sàrà kan, zaka kan, léyìí tó jẹ́ pé iná ni ó fi máa fọ̀ wọ́n mọ́ kúrò níbi àṣìṣe wọn àti ẹ̀ṣẹ̀ wọn, iná ni ó tún padà máa fọ owó wọn mọ́. wa salli alayhim, bàbá ti wá gba zakani lọ́dọ̀ wọn ṣàdúà fún wọn, inna salataka sakanun lahum, nítorí pé àdúà rẹ tó bá ṣe fún wọn yìí ìkẹ́ ni ó máa jẹ́ fún wọn, ìfọ̀kànbalẹ̀ iná ni ó máa jẹ́ fún wọn. wallahu sami'un alim, dáadájú Ọlọ́run ọba olùgbọ́rọ̀ ni, bẹ́ẹ̀ bákan náà ọba onímímọ̀ ni. kama rawa Abdullahi ibn Abbas, gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas gẹ́gẹ́ bó ti ṣe gbà wá kí ìyá Ọlọ́run kó máa lọ bá bàbá àtọmọ, أن النبي صلى الله عليه وسلم قال لمعاذ حين أرسله إلى اليمن، وني النبي محمد صفو معاذ نبات يونا نشاء لسيور لدي كتام سيمن، وني إنك تأتي قوما من أهل الكتاب، وني أوين تون لباي أوين تي مقبع مجمو ليلة تي مقبع بونيو أوين يهودي نيو، أنا بنيك بمون لسيبي ìjẹ́rìí wípé Ọlọ́run ọba yìí ọ̀kan ni, Ọlọ́run ò pé méjì. jẹ́ kí wọ́n mọ̀ ìpé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. ànábì wa ń sọ fún Mu'adh pé bí a bá ti wá ń tẹ̀lé ẹ lórí bẹ́ẹ̀, bí a bá ti wá tẹ̀lé rẹ lórí bẹ́ẹ̀, lórí pé wọ́n mọ̀ ìpé Ọlọ́run yìí ọ̀kan ni, Ọlọ́run ò pé méjì, wọ́n mọ̀ ìpé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni, nígbà náà ni kó fi mọ̀ wọ́n anna Allaha iftarada alayhim, ìpé Ọlọ́run ọba ṣe ìrun wákàtí márààrún lọ́rọ̀ yẹn fún wọn, ìpín wọn gbọdọ̀ kí lóòjọ́ àti lóru. bí a bá ti wá tẹ̀lé rẹ̀ lórí ẹ̀ tí wọ́n ń kírun, fi mọ̀ wọ́n wípé anna Allaha iftarada alayhim, Ọlọ́run ṣe lọ́rọ̀ yẹn zaka kan tí wọ́n gbọdọ̀ yọ nínú owó wọn, léyìí tó jẹ́ pé àwọn aláìní ni wọ́n, àwọn tí wọ́n jẹ́ olówó ni wọ́n yọ zaka yìí nínú owó wọn, a máa wá dá owó ní padà fún àwọn tí wọ́n jẹ́ aláìní, àwọn olówó ni wọ́n yọ, a máa wá fi fún àwọn tí wọn ò ní. bí a bá ti wá tẹ̀lé rẹ lórí bẹ́ẹ̀, ó ní fa iyyaka, ó dọwọ́ rẹ o láti lè máa wá jẹ owó wọn lọ́nà tí ó dá, nítorí pé ó yẹ kó bẹ̀rù èpè tí alábòsí tó bá gbé níṣẹ́, ó yẹ kó bẹ̀rù rẹ̀. fa innaha laysa baynaha wa bayna Allahi hijab, nítorí pé kò sí gàgá kan láàrin èpè ni àti Ọlọ́run èyí tí ń dá dúró, bọ́bá ilé ṣẹlẹ̀ kan náà bẹ́ẹ̀ náà ni yóò sì máa gbà. má jẹ́ owó wọn lọ́nà tàbùsí, àfin tí Islam bá ní kó gbà lọ́dọ̀ wọn lọ́nà ẹ̀tọ́, gẹ́gẹ́ bí zakai iná ní kó gbà lọ́dọ̀ wọn. àmọ́ tó bá ti wá ń lọ jẹ owó wọn lọ́nà tí ọ̀tọ̀, kó ya máa mọ̀ yìí pé èpè alábòsí kò sí gàgá kan tí máa dá dúró. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà lára tí Islam fi ṣe wòsàn àìní, òun ni sadaqatu tatawwu', ó ní pé kí ẹ̀yàn yọ nínú owó ẹ̀ kó fi ṣe sàrà. eléhùn ìyàtọ̀ ń bẹ láàrin sàrà àti zaka. sàrà ṣíṣe kò di dandan yí pé bóyá owó rẹ̀ fẹ́ pé iye kan náà, àmọ́ zaka yíyọ owó rẹ̀ gbọ́dọ̀ pé iye kan tí Islam gbé kalẹ̀. ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nìyẹn. òun náà ni ta máa ń fún àwọn ẹni tí wọn ò ní àti àwọn ẹni tí wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ gbọ́. ibtigha mardatillah, kò sí ta fi ń wá tó ju àánú Ọlọ́run lọ. ẹni tí ń ṣe sàrà àánú Ọlọ́run ní wá, bó bá fẹ́ ṣe sàrà àánú Ọlọ́run ni ó fi wá. wal wusuli ila al-ajri wa thawab, àti láti lè rẹ́san lọ́dọ̀ Ọlọ́run.
nígbàtí ó bá di ọjọ́ alìkìyàmà léyìí tí ṣe pé bóyá ó fẹ́ wá ọlá kan àbí àpọ́nlé kan àbí ẹ̀yìn kan lọ́dọ̀ àwọn ẹni tí ó bá ṣe fún rárá. àwọn ẹlòmíì ní tá ń pè ní sàdákà, òun náà ni tí ọmọ ìyẹn yọ jáde nínú owó ẹ̀ léyìí tó fi ń wá ìsúnmọ́ Ọlọ́run. ẹ̀rí eléyìí là ń pè ní kíni, eléyìí là ń pè ní sàrà. owó tó yọ jáde tó fi ṣàánú àwọn ẹni tí wọ́n ní, lẹ́ni èyí pé mò ń wá àánú Ọlọ́run, lẹ́ni èyí pé mò ń wá ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run, òun là ń pè ní sàrà. ó ti lè ṣe méjèèjì, lẹ́ni tó wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó yọ zaka nínú owó ẹ̀, bẹ́ẹ̀ bákan náà kó o tún padà ṣe sàrà. àwa rí i pé owó rẹ̀ zaka ò tí ì wọnú ẹ̀, o lè ṣe sàrà. sàrà tá ń sọ yìí kì í ṣe pé bóyá ká lówó rẹpẹtẹ ńlá fi ṣe sàrà. ẹni tó rí pé sẹ́ńsàn tọ́ sí 1000 francs tọ́ sí tó fún sàrà ló ṣe yìí. eléyìí náà lásìkò tó fún yẹn ó rí i pé yóò gbọ̀n kankan dànù ní ara rẹ̀. wá rí sàrà yìí, a rí i pé lára tí máa gbọ̀n òṣìnù láwùjọ lára rẹ̀ náà ni sàrà ń bẹ. lára tó lè yanjú tí ń jẹ́ òṣì láwùjọ lára rẹ̀ ni sàrà ń bẹ. ba'da al-i'timad 'ala al-'amal wa zakat, lẹ́yìn ìgbà tá a bá ti gbára lé iṣẹ́ àti zaka, sàrà ló tún kàn. ìdán sàrà jẹ́ lára àwọn ọ̀nà kan èyí tá a fi lè yanjú ìdààmú tí ń bẹ lára òṣì. sàrà jẹ́ lára ohun tó lè yanjú ẹ̀. bẹ́ẹ̀ bákan náà òun náà wà lára ohun tó lè hu gbòǹgbò tí ń jẹ́ òṣì, ó lè hu. tó bá jẹ́ pé gbogbo àwọn olówó náà ni wọ́n bá ṣe sàrà nínú owó wọn, a rí wípé ohun tí ń jẹ́ òṣì yìí, a rí wípé díẹ̀ náà ni wọ́n máa jẹ́ láwùjọ. nítorí pé sàrà àtàrí, a rí pé lára pé a fi ń ṣàánú ara wa ni. Ọlọ́run náà sì fẹ́ pé ká ṣàánú ara wa. ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ọlọ́run ní ká ran ara wa lọ́wọ́ níbi ìṣe dáadáa náà ni pé kó yọ sàrà nínú owó ẹ̀ kó fi ṣàánú àwọn ẹni tí wọ́n ní. wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ẹ gbọ́dọ̀ ran ara yín lọ́wọ́ lórí ìmọ̀ dẹ́ṣẹ̀, ẹ gbọ́dọ̀ ran ara yín lọ́wọ́ lórí ìmọ̀ múra yín lọ́tà, ẹ gbọ́dọ̀ ran ara yín lọ́wọ́ lórí àti dá fìtínà kalẹ̀. ìdán sàrà ṣíṣe wà lára ń tọ́jẹ́ pé a fi máa ṣàánú àwọn èèyàn láwùjọ láwọn ẹni tó bá kù díẹ̀ káàtó fún. bàbá tí wọ́n ń ṣe sàrà yìí, a rí wípé a máa gbé ìbànújẹ́ kúrò fún àwọn ẹni tí wọ́n bá kù díẹ̀ káàtó fún. wọn ò ní máa rí wa nírí aláìláàánú ọmọlàkejì wọn. àmọ́ nígbà tá a bá ti ń ṣe, a rí pé tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ yóò máa jọba láwùjọ. àìṣe sàrà mọ́, àìṣàánú àwọn èèyàn mọ́ ní máa jẹ́ kí àwọn ẹni tí wọn ò ní lọ́wọ́ kí wọ́n ronú tí ọ̀dà sáwọn ẹni tí wọ́n ní lọ́wọ́. sábà yìí pé àwọn ẹni tí wọ́n ní wọn ò ṣe tán láti ṣàánú àwọn ẹni tí wọn ò ní ni. tó sì rí pé ọ̀nbẹ nínú ọlá, ọ̀nbẹ nínú ìkẹ́, ó sì ní tó fi lè ṣàánú òun. ó rí pé ọpọlọ rẹ̀ yóò máa wá ṣiṣẹ́ láwọn ọ̀nà lóríṣiríṣi. a rí pé ìnínà ló sún àwọn ẹlòmíì lónìí tó jẹ́ pé wọ́n gbé ọmọ èèyàn nígbà tí wọ́n bá gbé lọ sọ́nà tó jìn, nígbà tí wọ́n bá rí pé bàbá rẹ̀ lówó lọ́wọ́, àkàìmọye mílíọ̀nù ní ń bẹ lọ́dọ̀ rẹ̀, wọ́n wá gbé ọmọ ní lọ, àbí kí wọ́n gbéyàwó rẹ̀, wọ́n wá gbé fóònù fún pé kó bá baálé rẹ̀ sọ̀rọ̀. iye báyìí la nídìí lọ́dọ̀ rẹ̀, bí ó bá ti gbé kalẹ̀ á pa á ni. a rí pé àìní èyí ló jẹ́ kí wọ́n ronú lọ síbẹ̀. lóòótọ́ ni èyí tí wọ́n ṣe yìí kì í ṣe ìlànà tó dáa o, àmọ́ kí ni tó sún wọn débẹ̀? a rí pé àìní ni. àìní, a rí pé ní jẹ́ kẹ́yìn ronú ní ìrònú èyí tí ó dáa láti lè fi ṣe ohun tí ó dáa. àìní ni. ńlọ́fà iná ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi wá Ọlọ́run ọba rẹ̀ ní ìṣọ́rí níbi tí ń jẹ́ àìní, nítorí pé àìní ẹni tí ó dáa ni. àìní ó lè sọ olúwa rẹ̀ di ẹni tí ò ní jẹ́ mùsùlùmí. àìní ó lè sọ yẹn dẹni tó jẹ́ pé yóò sọ̀rọ̀ tí ó dáa sí ń kí Ọlọ́run ọba rẹ̀. lọ́fà bẹ́yẹn bá wà nírú ipò bẹ́ẹ̀ ó yẹ kó ṣiṣẹ́, kó dẹ̀ ṣe sùúrù, kó ya máa mọ̀ pé àwọn ẹnìkan tún wà nínú ayé tó jẹ́ pé àìní tiwọn ó tún lágbára ju tiẹ̀ lọ. ìdán ìrẹ́ ọmọ ìyá mi nínú Islam, àwọn ọ̀nà tí Islam gbà léyìí tó fi ṣe ìwòsàn
fún àìní òun náà ní iṣẹ́, má fi iṣẹ́ fi ṣeré. ó kàwé bẹ́ẹ̀ náà ló kéwú, ó kọ́ṣẹ́ bíríkìlà, ó kọ́ṣẹ́ mechanic, wọ́n wá ń pa láàrú ògbé, ó sì ń sọ wípé ó fẹ́ jẹ́ èèyàn nínú ayé, ó sì ń fẹ́ láti jẹun tó fẹ́, ó ń fẹ́ láti jẹun tí ó wù ọ́, ó ń fẹ́ láti jáde ìrọ̀rùn, ó ń fẹ́ láti wọlé ìrọ̀rùn, ó ń fẹ́ láti dúró ní dúró fún ara rẹ̀, ó sì wá fi iṣẹ́ kalẹ̀ ó ṣe. lára ń tọ́lọ́ fi ṣàánú wa léyìí tí a fi máa parẹ́ tí ń jẹ́ ìní láwùjọ wa, a rí pọ́lọ̀ ń dálẹ̀ fún wa lọ rẹpẹtẹ. oko ń bẹ́ńbẹ́, olówó tó fẹ́ fi ṣòwò náà ni, lára ń tó fi lè dẹ́kun tí ń jẹ́ òṣì láwùjọ, ó yẹ kó mọ́kọ̀ rẹ̀ kó lọ roko. ó rí pé tó bá roko tó bá gbìn ìgbàdo ẹyọ kan àbí méjì tó bá fi bọlẹ̀, wọ àkàìmọye ìtọ́lọ̀ ń fẹ́ mú jáde níbẹ̀ fún ẹ. ìdán a rí wípé Ọlọ́run ti ṣe àwọn ọ̀nà lóríṣiríṣi tí yà ò nígbà fi jẹ wá, àti àwọn ọ̀nà lóríṣiríṣi léyìí tí tá a fi parẹ́ gbogbo tí ń jẹ́ òṣì tá a fi nímọ̀ nínú àlámọ̀rí wa. ó wá kù sí àwa náà, ó kù sí wa lọ́wọ́. àwọn ẹ̀gẹ́ ń bẹ́ńbẹ́, nígbà tó bá roko tó gbin ẹ̀gẹ́, ó rí pé lára iṣẹ́ náà lélẹ́yìí. nígbà tó bá ṣe dáadáa, tẹ́gẹ́ ìtọ́ padà wá ta, ó rí pé yóò padà dówó, yóò padà dọ́là. eléyìí náà látara kíni yóò máa gbọ́n òṣìnù. àmọ́ gbogbo àwọn eléyìí ó fi kalẹ̀ ó ṣe. ọlọ́nà ọjà kọ́ lọ yá gbangba lòkè, kọ́ lọ bá àwọn ẹni tí wọ́n ń kó ẹrù, kọ́ máa kó lọ síbi tí wọ́n ń fẹ́ kó lọ. eléyìí náà wọn ò ní wọ̀ lójú lásán, wọ́n padà fún ọ lówó. gbogbo eléyìí náà a rí wípé lára àwọn ọ̀nà tá a fi lè dẹ́kun tí ń jẹ́ òṣì láwùjọ wa ni. lára àwọn ọ̀nà tá a lè gbà tá a fi lè dẹ́kun tí ń jẹ́ òṣì, òun náà ni wípé ọwọ́ burú títí náà ni òwárí ohun tó fẹ́ ṣe. ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń ta nǹkan ládùúgbò rẹ̀, ó lọ báyà olóúnjẹ ni, ẹgbà mi bọ́ jẹ́ pé kí n máa fọ abọ́ fún yín ni, kẹ́sì máa fún mi ní ṣéǹjì kan. eléyìí náà dájú wípé kó kàn jòkó kalẹ̀. èyí tó dájú ni wípé a padà jẹ níbẹ̀ nítorí pé ilé oúnjẹ ni, ó rí jẹ níbẹ̀ nírọ̀rùn. tó ṣùgbọ́n tó parí bákan náà, wọ́n padà fún ọ ní ṣéǹjì kan tó padà jẹ, tí wọ́n máa jẹ́ ìrọ̀rùn fún ìwọ náà. àwọn ọ̀nà pọ̀ lóríṣiríṣi léyìí táwa gan fúnra wa tá a mọ̀. àwọn ẹlòmíì wọn fẹ́ kọ́ màsán, ṣùgbọ́n wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ fáwọn ẹni tí wọ́n ń ṣe màsán ni. ipa ipe kọ́ bá wọn gbé bíríkì nígbà tí wọ́n bá fẹ́ kọ́lé, lójúmọ́ kan ó níye tí wọ́n ń fún wọn. àbí o tiẹ̀ fẹ́ ran ẹni tí ó fẹ́ yọ bíríkì ni ó fẹ́ ràn lọ́wọ́ ni, lójúmọ́ kan ó níye tí wọ́n fẹ́ fún wọn. eléyìí náà bẹ́ẹ̀ bá ọba ṣe, ó rí wípé ó rí tiẹ̀ náà léyìí tó fi máa jẹ, léyìí tí ó fi máa mu. eléyìí ń dáa ju wípé kọ́ wá jókòó kalẹ̀. àwọn ọ̀nà pọ̀ lóríṣiríṣi léyìí tó jẹ́ wípé àwa náà tá a bá gbà á rí pé a fi dẹ́kun tí ń jẹ́ òṣì, a fi dẹ́kun tí ń jẹ́ òṣì. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá láti lè wá ṣàánú wa, ṣùgbọ́n Ọlọ́run ti gbé gbogbo tí ń jẹ́ ọ̀nà ìrọ̀rùn, Ọlọ́run ti ṣe kalẹ̀ sínú ayé léyìí tó jẹ́ pé tá a bá ti ń gbà á rí pé ọ̀rọ̀ wa yóò máa já sí rọrùn. ìrẹ́ ọmọ yá mi nínú Islam, eléyìí náà ni ìlànà èyí tí Islam gbé kalẹ̀. pàápàá jùlọ àwa tá a jólówó, ẹ jẹ́ á ṣàánú àwọn ẹni tí wọn ò ní o. àwa tá a jólówó, ẹ jẹ́ á ṣàánú wọn. lọ́nà wo? òun náà ni pé ká yọ zaka nínú owó wa. bá a bá ti ń yọ, a rí wípé bá a bá ti ń fún àwọn aláìní wọ̀nyí, a rí pé tí ń jóṣì yóò mọ̀ dínkù láwùjọ. zakata ní oyọ yìí kì í ṣe pé bóyá kó máa wá pín àpò márùn-márùn fún ẹni tí ò ní, àbí kó máa pín àpò mẹ́wàá fẹ́ni tí ò ní. dákun, kí ni tó fẹ́ fàpò márùn ṣe? kí ni tó fẹ́ fàpò mẹ́wàá? kí ni tó fẹ́ fi ṣe? ó gbọ́dọ̀ fún un ní zaka léyìí tó jẹ́ pé owó tó kilẹ̀, léyìí tó jẹ́ pé tí bá fi ń di ọdún míì, òun náà gan máa bára rẹ̀ nínú ọlá, òun gan fúnra rẹ̀ yóò tún padà yọ zaka fẹ́ lómi. eléyìí náà ni Islam ní a ṣe, kì í ṣe pé ká máa wá pín fún wọn àpò 2, àpò 5, àpò 10. eléyìí ni zaka tí mo yọ lọ́dún yìí. rárá, a rí pé eléyìí ẹ̀bùn ló ṣe o, sàrà ni, kì í ṣe zaka. tó bá jẹ́ pé zaka tọ́lọ́run sọ náà ni, a rí pé ó gbọ́dọ̀ jẹ́ owó èyí tó jẹ́ kìmí, iná ló gbọ́dọ̀ gbé kalẹ̀, léyìí tó jẹ́ pé ẹni tán yóò rí àǹfààní nínú ẹ̀, léyìí tó jẹ́ pé yóò tún padà wá fi ṣe àǹfààní fẹ́lòmíì nígbà tí ó bá ọdún míì, nígbà tí ó bá fi ṣe business tó wó ní tún padà lékún. eléyìí náà ni Islam tó pè wá lọ sí di rẹ̀. ìdán tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ láwùjọ wa, a rí wípé a fi ń ran ara wa lọ́wọ́ ni, kí Ọlọ́run bá dákun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa, kí Ọlọ́run bá dákun tí ń jẹ́ ìran òṣì, Ọlọ́run bá dákun má jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa, Ọlọ́run má jẹ́ àmọ́
gbogbo ẹni tí ibà wa ń bẹ lára rẹ̀ àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run o ìrẹ́lọ́ba tó lè yọ òṣì kúrò lára yẹn Ọlọ́run bá dákun má ṣe yọ òṣì kúrò lára wa. ọ̀pọ̀ nínú ẹni tí a ti fojú sí pé eléyìí ò lè jámọ́ kankan léyìí tó jẹ́ pé Ọlọ́run padà sọ ọ̀rọ̀ wọn dayọ̀ Ọlọ́run bá dákun má ṣe sọ̀rọ̀ gbogbo ẹni tó ti lérò pé a kò lè dá a mọ́ Ọlọ́run bá dákun má ṣe sọ̀rọ̀ gbogbo wa dayọ̀ Ọlọ́run ṣàánú wa má fìtínà wa má dà wá láàmú Ọlọ́run ọlá àánú ti èrè Ọlọ́run. ìbáyìí tí a gbọ́ yìí Ọlọ́run bá dákun má ṣe jẹ́ kí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní àǹfààní kọjá pé nítorí tọ́lọ́hun àti ti ànábì wa Muhammad sallam náà ni a ti ṣe wí èyí tí a wí. wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi al-akhyar wa sallama tasliman kathira. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allah.